ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ní kẹ́ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú máa lépa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Olúwa dìde, bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Yorùbá nation no going back. Mo kí gbogbo wa láṣálẹ́ yìí pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́. Mo kí gbogbo wa gẹ́gẹ́ bí ojú ọjọ́ bá ṣe rí ní ibikíbi tí gbogbo wa bá gbé wà. A dẹ̀ kú ìsinmi òní, agbára Ọlọ́run, ojú òní ti gbogbo wa. A ò ní ṣe àṣetì, agbára Olódùmarè. Gbogbo ẹni tó ń ṣiṣẹ́ ọba nínú wa, ọkọ́ ọba, àdá ọba, kò ní ṣá wa lẹ́sẹ̀. Àti jẹ, àti mu, àti ná, àti lò kò ní ṣòro fún gbogbo wa. Mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá tẹ́ ń fẹ́ mi fẹ́re, tèmi gangan fúnra mi ń fẹ́ yín fún ayọ̀, tí ire àti ayọ̀, ìdùnnú, ìgbéga, àṣeyọrí kò ní tán lọ́ọ̀dẹ gbogbo wa títí láéláé. Mo kí gbogbo yín pátápátá pé ẹ kú ìfẹ́ mi, ẹ ṣe ń darapọ̀ mọ́ mi. Èèyàn mi Ṣakiru Azeez, ẹ káalẹ́, ẹ káàbọ̀ sórí ètò. Mo kí yín pé ẹ káàbọ̀. Ẹ̀yin ni number one olóríire, lágbára Ọlọ́run, mi ì ní wá yín tì. I wish you the same o. Ẹ káalẹ́ sà, ẹ kú àtàárọ̀. Mo kí bàbá mi, bàbá Bánjí Akíntóyè. Mo kí yín pé ẹ kú iṣẹ́ ìlú bàbá, ọjọ́ yín á dalẹ́, àní wá yín tì lágbára Ọlọ́run. Àjọ máa dé ilẹ̀ ìlérí ni. Nígbà tí àsìkò bá tó láti tan àsíá ilẹ̀ Yorùbá, bàbá, àní fi yín ṣàwátì. Ẹni ẹlẹ́ni ò ní jẹṣẹ́ ọwọ́ yín lágbára Ọlọ́run. Ọlọ́run wà ní ṣe ní bàbá dìde okòólé, lágbára Olódùmarè. Ẹ ti ń ṣe é bọ̀, àṣeyọrí lọ́lọ́run máa fún yín ṣe lórílẹ̀‐èdè Yorùbá. Mo kí bàbá mi olóyè Sunday Ìgbòho Òòṣà, ọmọ Aládìkún. Ẹ káalẹ́ bàbá, ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú ìgbòkègbodò ní agbára Ọlọ́run, ní agbára Olódùmarè. Àní wẹ̀yìn náà tì. Gbogbo iṣẹ́ tẹ́ ẹ ṣe láyé, apá ọ̀tá ò ní ká yín, apá àkà ò ní tẹ̀ yín, ẹ ẹ̀ ní ṣe àṣedànù, agbára Ọlọ́run. Mo wá kí gbogbo ẹ̀yin èèyàn mi pátá, gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórílẹ̀‐èdè Yorùbá tàbí ní ọ̀nà jíjìn. Bá mi mú kinní yẹn, ó ti dì. Mo kí gbogbo wa pé a kú iṣẹ́ ìlú lágbára Ọlọ́run. Gbogbo wa lájọjọ máa délẹ̀ lórí. Sọ̀rọ̀sọ̀rọ̀ ni wá o, ní agbára Olódùmarè. A ní ṣe ọ̀rọ̀ sọ, a ní ṣì wí, bẹ́ẹ̀ la ní ṣì sọ, lágbára Ọlọ́run. Gbogbo èyí tá à ń wí yìí, gbogbo àwọn èyí tó jẹ́ ìbániwí níbẹ̀, Ọlọ́run á jẹ́ kán gbọ́. Èyí tó jẹ́ ìyànjú níbẹ̀, Ọlọ́run á jẹ́ kán gbà, lágbára Ọlọ́run Olódùmarè. A ní sọ̀rọ̀ sọ o, àwa ní tẹnugbó bí ọwọ́, lágbára Olódùmarè. Ọlọ́run á bá wa ṣe ohun gbogbo. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti ń darapọ̀ mọ́ mi. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé, ẹ bá mi like, kẹ bá mi love, kẹ dẹ̀ bá mi share. Ẹ jẹ́ kó délé kó dóko, kí gbogbo àwọn èèyàn mọ̀ pé a tún ti dé láṣálẹ́ yìí láti wá sọ ọ̀rọ̀ méjì mẹ́ta. Ẹ ti mọ̀ pé táwa bá ti ń fetí kó, àwa ń bọ̀ wá fẹnu sọ. Torí pé kíni, kí gbogbo wa ká lè jọ ṣe kíni, ká lè jọ sọ àṣẹyé pọ̀, ká lè jọ sọ̀rọ̀ ìkójọ yíra wa. Nítorí pé kíni, gbogbo wa là ń sọ wípé a fẹ́ ìjà, a fẹ́ aṣọ, a fẹ́ ogun, a fẹ́ ìjà nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n kó má bàa dìjà, kó má bàa dogun, tá a bá dẹ̀ ti tètè ń rí, àfi ká sọ. Torí ẹ̀yin àgbà náà lẹ sọ wípé iṣu atẹnumọ́rọ̀ ẹni kì í jóná. Ńgbà tá a dẹ̀ ti mọ̀ pé iṣu atẹnumọ́rọ̀ kì í jóná, ohun tó bá ń dùn wá lọ́kàn àfi ká máa wí. Ní ìsìn tó bá máa kí àwa tá a jẹ́ ọmọ olówó òdùrú, wọn á ní ọmọ olówó òdùrú, ọmọ ajífigbé ṣeré, ọmọ ajílálẹ̀ ẹ̀ṣọ́,
bí wọ́n bá máa sọ lọ sọ́bọ̀ wọ́n á ní a máa ń tẹnu mọ́rọ̀ àwí ìmẹ́ni kúrò ní tòun. Bẹ́ẹ̀ ni ohun tó bá ń dùn yàn àfi kó máa tẹnu mọ́. Tí n bá dẹ̀ ti ń tẹnu mọ́ ìwọ tí mò ń sọ fún di dandan kó mọ̀ pé mi ò fẹ́ nìyẹn. Tó o bá dẹ̀ máa gbọ́ wàá gbọ́, tó o bá dẹ̀ ní gbà wàá jókòó ń jókòó èmi náà jókòó ń jókòó mi. So bó ṣe jẹ́ nìyẹn. Ohun tó bá ń dùn yàn àfi kó máa tẹnu mọ́ nígbà téèyàn kì í bá ṣòpònú ayérayé. Tẹ́ o bá sì ń ṣe nǹkan tó ń dùn mí àfi kí n máa sọ bó ṣe jẹ́ nìyẹn. So nídìí èyí gbogbo wa pátápátá ẹ bá wa share ọ̀rọ̀ yìí, kẹ́ bá wa like kẹ́ dẹ̀ bá wa love ẹ̀ torí pé kó lè débi tó yẹ kó dé. A mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ìmíì wọ́n ń gbọ́ wọ́n á ṣe bí ẹni pé àwọn ò gbọ́, ṣùgbọ́n tán bá rí i pé àwa tá à ń bá wọn sọ ààyè wí ó di dandan kí wọ́n gbọ́ sí wa lẹ́nu. Táwa dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run lágbára Elédùmarè lọ́lá àwọn alálẹ̀ tó tẹ̀lé Yorùbá yìí dó àfi kí wọ́n gbọ́ ohun tá à ń sọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń kọ lálẹ́ yìí, kí ló dé tí kinní yẹn ń ṣe kinní fún rẹ̀? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a gbé jáde lálẹ́ yìí, bí ọ̀rọ̀ ọ̀mọ̀ràn sí bàbá wa Ojaja Ogunwusi, olórí ọba gbogbo ilẹ̀ Yorùbá káfàtà kábíyèsí o bàbá. Ọ̀rọ̀ táwa bá wá lálẹ́ yìí kì í ṣe pé bóyá bí ìtìjà, gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe sọ fún wa pé ká má bá ọba jà, ká má sọ̀rọ̀ sọ́ba, ká má fine àgbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n a fẹ́ là yín lámọ̀ràn nítorí ìpàdé tẹ́ ẹ ní lọ́nà tẹ́ ẹ fẹ́ ṣe yìí. Gbogbo àṣírí ìpàdé yẹn ti tú sí gbangba táwa ti gbọ́. Gbogbo ayé ti gbọ́ torí eégún tó ti bọ́ síta lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ó ti kúrò láì wò ó. Gbogbo ayé ti gbọ́. Gbogbo ayé ti mọ bó ṣe ń lọ. Àwa ò dẹ̀ fẹ́ torí gẹ́gẹ́ bí orí adé tá a mọ̀ pé ọba ló ní ìlú, ọba ló ní ilẹ̀, ọba bá lórí ohun gbogbo. Kọ́ba má ba lórí nǹkan tó máa dà láàmú. Kọ́ba sọ̀rọ̀ àṣẹ níbi táṣẹ gbé wà, àṣẹ gidi tó máa bọ́ aráàlú lára mu. Ọba tó ẹ máa rántí wípé ọba tó jẹ tí ìlú tòrò láéláé káfàtà orúkọ ẹ̀ ò ní parẹ́. Èyí tó dẹ̀ jẹ́ tó jẹ́ pé ṣe ló ba gbogbo ìlú jẹ́ yángá tẹ́bí pa gbogbo ọmọ ìlú kú. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin bàbá orúkọ ẹ̀ ò ní parẹ́ láyé. A mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba yìí bí ò pa yín, òrùngbẹ ò gbẹ yín, ìyà ò jẹ yín, gbogbo àwọn ọmọ yín náà wà òkè. Kódà ọ̀pọ̀lọpọ̀ nínú yín gan àwọn ọmọ yín ìlú òyìnbó ni wọ́n wà. Ẹ kó wọn kúrò nílẹ̀, ẹ kó wọn gbà ìlú òyìnbó lọ. Ṣùgbọ́n ẹ rántí wípé àwọn kan ni wọ́n fi yín jọba. Tí ò bá sí aráàlú kò sí nǹkan tó ń jọba. Bí àwọn bàbá mi kan tẹ́ bá ní baálẹ̀ ọkọ ìlú, àwọn náà dá yín lóhùn wá ní ìlú pàápàá ọkọ baálẹ̀. Bí gbogbo wa ṣe jọ wà síra wa nìyẹn. Tí ò bá sí aráàlú kò sí nǹkan tó ń jọba. Tí ò bá dẹ̀ sí ọba, a mọ̀ pé ọba tá a ti lè pe ẹni yìí la fi jẹ́ ọba lórí gbogbo wa. A ti mọ̀ wípé òun ni bàbá gbogbo ìlú yẹn. Kódà kò jọmọ ọdún mẹ́wàá ni ó ti di bàbá fún gbogbo ìlú yẹn pátá. Tí ọmọdé bá wá ń kégbe sí bàbá ẹ̀ lọ́rùn ní bàbá gidi tó bá létí tí kì í ṣe bàbá àranù, ó gbọ́dọ̀ gbọ́gbé ẹnu ọmọ ẹ̀ yẹn. Wọ́n lábíamọ kì í gbẹ́kún ọmọ ẹ̀ kó má ta sí wèrè. Ìyẹn ló gbé wa jáde lálẹ́ yìí láti wá bá ẹ̀yin bàbá yìí sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin ọba la nílò ọ̀rọ̀ gbígbọ́, ṣùgbọ́n a mọ̀ wípé tí bàbá wa Ògúnwùsì bá ti gbọ́ ọ̀rọ̀ yìí, gbogbo yín lè máa gbọ́ yíká. Torí àwọn gangan lolórí ọba, àwọn ni wọ́n láṣẹ yìí lẹ́nu. Ẹ má torí owó kẹ́ ẹ bá ti wa jẹ́. Ẹ má torí owó tó ń lọ sign amalgamation orí burúkú míì. Torí amalgamation 100 years tó expire, ṣe mọ iye ọdún tó ti expire tán fìyà jẹ wá àjẹlé ìyà. A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ibi tí Ọlọ́run rán bàbá wa grandpa wa dé, tí wọ́n ti ń bá wa yanjú ọ̀rọ̀ yìí bọ̀, àti olóyè Sunday Igboho àti bàbá Akíntóyè, tíbi tí wọ́n ti ń bá wa bá ọ̀rọ̀ yìí dé, àmọ̀pá ti ṣe ìrí wípé Ọlọ́run ti ń gbà wá kúrò lọ́wọ́ ìyà. Ẹ má tún wá kó wa lọ sí oko ẹrú míì. Nítorí wípé kíni nígbà tó bá rọ igi lọ́rùn ló ń rẹyẹ lọ́rùn o. Tí ara ò bá rókun, ara gan ò lè rẹ́dìyẹ o. Ìrọ̀rùn igi òun ni ìrọ̀rùn ẹyẹ. Bí a ṣe ń pariwo léyìn tẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ gbọ́, tá à ń sọ tẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ gbà, Ọlọ́run ò ní jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ o. Pírẹ́sídẹ́ǹtì oníkan ṣoṣo tó fẹ́ bá yín ṣe sí i. Torí àwa ti mọ̀ wípé bàbá Tinubu kò ní nǹkan kan tó fẹ́ ṣe fún wa. Gẹ́gẹ́ bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ṣe ti ń sọ sẹ́yìn tí wọ́n ń wí tá a dẹ̀ ń gbọ́ sétí. Dídé tí wọ́n dẹ̀ dé náà
níṣe ni wọ́n ń jẹ́ kó yé wa wípé àwọn ọ̀rọ̀ ọmọ Yorùbá ò kan àwọn, bí wọ́n ṣe ń pa ọmọ Yorùbá léjìdá tí wọ́n ń pa ọmọ Yorùbá ní lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kò kan bàbá rárá, kò kan bàbá Tinubu. Ohun tí wọ́n fẹ́ ṣe yẹn gan báyìí òun ni wọ́n tẹjú mọ́. Ẹran kì í wá jákèjì ẹ̀ mọ́, àwọn ti ṣe tiwọn nìyẹn. Amọ̀pọ̀ Ọlọ́run wà lójú iṣẹ́, ṣùgbọ́n èmi mọ̀ wípé Ọlọ́run tó dá gbogbo wa, Elédùmarè tó dá wa sórí ilẹ̀ èdè kálukú wa tó ní ká máa jẹ ká máa mu, kò dá wa fún ìyà jẹ. Tẹ́yìn wá yọ pankẹ́rẹ́ ìyà tẹ bẹ̀rẹ̀ sí í nà wá, Ọlọ́run yẹn ò sùn o. Ọlọ́run ò sùn, mò ń bọ̀ wá Ọlọ́run kò yá lógún ọdún. Èmi mọ̀ pé nígbà tí ìdájọ́ Ọlọ́run bá dé, gbogbo ẹ̀dá tó ń jẹ wá níyà lórílẹ̀‐èdè Yorùbá yìí pátá, wọ́n á jẹ àjẹ yóò yà tọmọtọmọ tẹbí tará wọn ni, tí ò ní ṣẹ́kù. Bó ti hùn kí ìyà yẹn pọ̀ tó, kò ní ṣẹ́kẹyọ kan lẹ̀, wọ́n á jẹ wá tán po, àwọn náà máa jẹ. Bó bá ti hùn kó kéré kó mọ tó, Ọlọ́run á pín káàkiri gbogbo orí gbogbo àwọn ọmọ wọn, débi pé kálukú ló máa rí tiẹ̀ gbà. Kò ní dìjà láàrin wọn rárá. Ìyà yẹn gbogbo àwọn ọmọ wọn náà máa pín yíká. Torí wípé àwọn Yorùbá ní ẹni bá kàn òun ló mọ̀, k'Ọlọ́run má fi ohun burúkú ṣe wá. Gbogbo àwọn ìpàdé tẹ́ ẹ ṣe lábẹ́lé, torí ká má tí ì sọ̀rọ̀ àbùkù sí yín gẹ́gẹ́ bí wọ́n ṣe wí pé ká gbà yín lámọ̀ràn, gbogbo ẹ̀ láti gbọ́ o. Ẹ má torí wa tún lọ sign amalgamation. Kábíyèsí bàbá gbogbo ìlú ni, ẹ dúró nídúró bàbá gidi fún wa. Ẹ bá wa pé gbogbo àwọn ọba tó kù, ìpàdé tí wọ́n ń lọ ṣe, àwọn òní tán bá fún yín lówó kẹ́ ẹ má gbà, kò kan àwa. Oyún wèrè nìyẹn rárá, kò ná àwa ní kólóbó. Ṣùgbọ́n ẹ má lọ kí ọwọ́ bọ ìwé tí ò dáa kan fún wa. Ẹ má tún kó wa sí oko ẹrú, ẹ má kó wa sí oko ìyà nítorí wípé àwọn aráàbí ti dúró. Kí ló dé ṣe wá dẹ nípa ló máa gbé? Ṣé bó ní kálukú ló wà lórílẹ̀‐èdè tiẹ̀? Kí ló dé tí àwọn Europeans wá lókun bí tá a fẹ́ gbà, tí wọ́n ní ká fòkà níṣò, tó jẹ́ pé nǹkan tó jẹ́ tiwa ẹ̀ ṣé náà ti lọ ni, tó jẹ́ nǹkan tó jẹ́ tiwa gangan òun ló jẹ́ ohun tó wù wọ́n lọ́kàn. Wọn ò múná lọ, kí ló ń ṣe kínní? Tó jẹ́ pé nǹkan tó jẹ́ tiwa gangan òun ni wọ́n fẹjú mọ́ tòótòótó. Wọ́n léèyàn kì í ní tiẹ̀ nítorí ogún ẹ̀dá lọ́rùn. Òwò orí burúkú tí wọ́n fẹ́ ṣe nílẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe lọ́wọ́, òun ni wọ́n torí ẹ̀ jókòó kalẹ̀. Ẹ̀yin ọba tẹ́ẹ̀dẹ̀ wà nílẹ̀, wọ́n wá mú èérún igi, wọ́n ń ṣẹ́ sí yín lọ́wọ́, wọ́n ní ẹ máa lọ fi dáná. Ẹ̀yin náà ò wá jókòó kẹ́ wá ronú pé ta lẹni tó ní igi yìí ná, ta lẹni tó ní nǹkan yìí ná. Ẹ wá jókòó kalẹ̀, ẹ̀yin wá ń gba owó lọ́wọ́ wọn, ẹ̀ ń gba tókítókí mọ́nì lọ́wọ́ wọn, ẹ dẹ̀ fi ń da àwa tá a jọ́ mọ yín láàmú. Ẹ jẹ́ kí àwa tá a jọ́ mọ yín, ẹ jẹ́ ká gbádùn gbogbo nǹkan tọ́lọ́run jọ ṣe fún wa. Ẹ rántí pé Ọlọ́run wà, ṣùgbọ́n àwọn ò rẹ́dì láti bú yín, a dẹ̀ rẹ́dì láti bá yín jà, a rẹ́dì láti ṣe yín ní nǹkan kan. Ṣùgbọ́n àwa ń kì yín nílọ̀, a dẹ̀ ń gbà yín lámọ̀ràn wípé ẹ má lọ bá wọn kọwọ́ bọ̀wé tí ò ní sílẹ̀, ẹ má dá wàhálà sílẹ̀, nítorí níbi tí ọ̀rọ̀ yìí gbé dé yìí, ẹ má jẹ́ kó dìgbà tí àwọn ọ̀dọ́ tí wọ́n bá yarí mọ́ yín lọ́wọ́. Ṣé ẹ mọ̀ wípé bàbá wa Awólọ́wọ̀ ti sọ nígbà ayé wọn, nígbà tí bàbá yìí tó ṣe pé kó yọ wá kúrò nínú oko ẹrú yìí tí wọn ò gbà, bàbá yẹn sọ nígbẹ̀yìn, ó ní nígbà tó bá yá àwọn mẹ̀kúnnù ló máa dìde ni wọ́n máa gbára wọn lọ́wọ́ yín. Ṣé ẹ rí ikú wọlé ahoro bá ń sá lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní Nàìjíríà tá a wà yìí. Ikú wọlé ahoro bá ń sá, òfò iṣẹ́ ni ò ní nǹkan. Bẹ́ẹ̀ ni, òfò iṣẹ́ ni ò ní nǹkan. Tẹ́ ẹ bá rẹ́dì wípé bóyá ẹ̀yin ò ní gbọ́, tẹ́ ẹ lẹ́ẹ̀ní gbà, èmi mọ̀ pé tí àwọn ọmọ ìbá yarí mọ́ yín lọ́wọ́, apá yín ò ní kà, kò dé dákẹ́ ẹ̀dógún abẹ́lé sílẹ̀. Ó sì ń dá báyìí bàbá wa. Bàbá la mọ̀ yín sí, kódà bẹ́ẹ̀ kéré jù bẹ́ẹ̀ lọ, bàbá la mọ̀ yín sí, bàbá ilẹ̀ Yorùbá, torí ẹ̀yin lolórí ọba pátápátá káàfàtà. Ẹ dìde mọ́ ọ̀rọ̀ yìí, ẹ tètè bá wa sọ fún wọn. Tán bá fi nù yín, ẹ sọ fún wọn pé ẹ̀yin ò mọ̀ ọ́ jẹ. Tí wọ́n bá gbé ilé yín lọ́wọ́, ẹ jẹ́ kó yé wọn wípé gbogbo ohun tí wọ́n ń fẹ́ fi ba orúkọ yín jẹ́, ẹ̀yin ò ní gbà láyéláyé. Torí tẹ́ ẹ bá fi lè kọwọ́ bọ kínní ìpínrín, ẹ má jẹ́ kí n tàn yín jẹ bàbá. Ẹ bà rẹ́kọ̀dì yín jẹ́ nílẹ̀ Yorùbá láyé àti láyé ni. Torí pé kí ni gbogbo àwọn tán kó wa sí ìṣòro tá a ṣì ń báyìí lọ́wọ́ tọ́lọ́run yọ wá ló ń bẹ̀ yìí, gbogbo wọn pátá orúkọ wọn ò parẹ́.
pé àwọn náà kó èpè ńláńlá ni wọ́n dẹ̀ ń fi gbogbo ran ní gbogbo àwọn ọmọ Yorùbá ń fi ràn wọn ṣẹ́ torí pé jẹ́jẹ́ la jókòó wa kan tó lọ kọ́ bọ̀ wí lórí burúkú ìwé òfò tí wọ́n kọ́ bọ̀ tó wá ẹ wòye láti ẹ wòye years tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ẹ wòye years tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tó wá jẹ́ pé gbogbo àwọn ìran tó ń jìyà lọ́wọ́lọ́wọ́ báyìí ló ń gbé wọn ṣẹ́yà láyà èpè kí etí òkú ti yẹn náà máa gbóhùn lọ́rùn nígbà tásìkò bá tó bàbá ẹ jọ̀ọ́ àwa ò bá yín ṣe lọ́rọ̀ pé bóyá kíní o ẹ jẹ́ torí Ọlọ́run ẹ má kí ọwọ́ bọ ìwé yìí o bí tí ń ò kéré mọ́ bàbá Ọ̀jàjà ẹ má kí ọwọ́ bọ ìwé yìí bí tí ń ò kéré mọ́ torí gbogbo àṣírí yẹn ti tú àwa dẹ̀ ti gbọ́ àwọn tí wọ́n mọ̀ yín délédélé ti sọ jáde lẹ́nu gbogbo mítìnì gbogbo bí ìyàwó Tinubu ìyàwó bàbá Tinubu wọ́n ṣe ń wá sọ́dọ̀ yín wọ́n ṣe ń gbowó wá bílíọ̀nsì tẹ́bí dẹ̀ ń pa aráàlú tẹ̀yìn ò dẹ̀ rántí wípé àwọn ọmọ kan lè bí ń pa yìí àwọn èèyàn kan lè bí mo ṣe ń sọ̀rọ̀ fún yín lénìí ẹnìkan tún ti tẹ́sì mẹ́sẹ̀gì sí mi lénìí tó jẹ́ pé ọmọ ẹ̀ wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan kọ́lọ́run Olódùmarè kò dáwọ́ lé ọmọ yẹn kọ́lọ́run dá ẹ̀mí ẹ̀ padà sórílẹ̀ alààyè tó jẹ́ wípé kò rí owó ó ń tọrọ owó káàkiri ni ó ti pè léni ó ti ṣe mẹ́sẹ̀gì ó ya fọ́tò ọmọ yẹn níbi tí ọmọ yẹn gbé ń gba ẹ̀jẹ̀ ó tún sẹ́ǹdì ẹ̀ ní ìlú tó jẹ́ pé kò sí ìlera tó pé kò sí ìwòsàn tó dáa tó bá gbé ọmọdé hospital tí wọn ò bá rí owó kólẹ̀ wọn ò ní tọ́jú ọmọ yẹn Ọlọ́run má jẹ́ kọ́ ọmọ yẹn kú tó bá jágbàlagbà náà ni tó bá gbé dé hospital instead kan sáré tọ́jú ẹ̀ báyìí owó ni wọ́n máa béèrè ní àwọn owó ńláńlá ẹni tí ò bá lówó lọ́wọ́ ní ìsìn nílẹ̀ Yorùbá ní Nàìjíríà tàwa kò gbọdọ̀ ṣàárẹ̀ tó bá ṣàárẹ̀ ikú ló fẹ́ tọ́wò kí ló wá dé aṣáàrí gbogbo yín lẹ́dẹ̀ ń lọ sí ilẹ̀ ń travel lẹ́ ń lọ sí gbogbo ìlú òyìnbó káàkiri ẹ lọ sí Amẹ́ríkà ẹ lọ sí UK ẹ lọ sí gbogbo ẹ ń gbafẹ́ káàkiri lẹ̀ ẹ rí gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ lọ́hùn ẹ rí gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ lọ́hùn ṣùgbọ́n ìlú ti yín yẹn ẹ̀yin ò rẹ́dì láti rí wípé bóyá ó dáa ẹ wá tún wá fẹ́ kó wa sí ogun ìyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n kò gbọ́dọ̀ tún burú jù báyìí lọ ìyẹn làwa fi ń sọ fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá Ọ̀jàjà ẹ̀yin gangan lèmi dàrẹ́tì ọ̀rọ̀ tèmi sí torí ẹ̀yin ló lórí gbogbo ọba tẹ́ ẹ bá dẹ̀ sọ lábẹ́gẹ̀ ẹ̀yin náà máa kọ́kọ́ pè kẹ́ ẹ wá kọwọ́ bọ̀wé ẹ má kọwọ́ bọ̀wé òfò ẹ má kọwọ́ bọ̀wé ìyà fún wa o àwa ń sọ gbogbo ayé ló ń gbọ́ o ẹ má kí ọwọ́ bọ̀wé òfò ẹ má kọwọ́ bọ̀wé ìyà fún wa tẹ́ ẹ bá fọmọdé joyè níṣẹ́ ló dáa kẹ́ ẹ fàgbà lò pẹ̀lú àlàáfíà ara kẹ́ ẹ má fi ìnira lò ó tẹ́ ẹ bá ròyìn pé kò sí nǹkan tán fẹ́ ṣe fún yín lóòótọ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe fún yín ṣùgbọ́n ẹ rántí wípé ẹni tí Ọlọ́run ò lè mú Ọlọ́run ò ní dá sórí ilé alààyè kò wá yẹ kẹ́ ẹ jẹ́ kó dìgbà tí gbogbo ayé bá ń gbẹ́bọ kẹ́ ẹ má jẹ́ kó dìgbà tí gbogbo obìnrin bá ń wá sí aṣọ wọn yìí kẹ́ ẹ má jẹ́ kó dìgbà tí gbogbo ayé bá ń gbé pósí kiri fún ẹ̀yin ọba yìí kẹ́ ẹ tó mọ̀ wípé ó yẹ kẹ́ ẹ ṣe nọ́mà ẹ ṣe nọ́mà o àmọ̀ràn là ń fún yín o kò ṣèjà o ẹ mọ̀ pé mi ò bu yín àwọn ò ń bèèbú gẹ́gẹ́ báwọn bàbá wa ṣe sọ fún wa pé ká má bu ọba ká má bọba jà àwọn ọba ló ní wá àwa la ná ọba tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀yin lẹ kọ́gun sáráàlú ẹ̀yin lẹ ní wá àwa làwa ni yín ẹ má jẹ́ kí president Tinubu ẹ má jẹ́ kó ba ti yín jẹ́ o ojoojúmọ́ là ń gbàdúrà pé ẹni títí ẹ̀ ti bàjẹ́ kó má ba tiwa jẹ́ àwọn ti ba rẹ́kọ̀dì wọn jẹ́ ọ̀rẹ́dì náà nílẹ̀ Yorùbá wọ́n dẹ̀ ti ba orúkọ ara wọn jẹ́ anybody ti mọ̀ yẹn torí tá a bá yọwọ́ pé èèyàn kan bá jó lórí burúkú ayé àtọ̀run èmi ò rẹ́ni tó fẹ́ gbé sàdánkátà fúnjọba bàbá Tinubu pé tó bàbá ó ṣe é pọ̀ torí gbogbo alamọ bí wọ́n ṣe ń yọ pankẹ́rẹ́ ìyà tiwa ibi tẹ̀bi ìyà tó yà ẹlòmí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò tiẹ̀ lè jẹun ẹ̀mẹ́ta ojúmọ́ báwo lè ti fẹ́ mánéèjì ẹ̀ àfi tó bá lọ́mọ lábẹ́ tó fẹ́ fún lóúnjẹ lókù kí ló ti fẹ́ ṣe nígbà tí ẹ bá fẹ́ jókòó jẹun ẹ̀kan ṣoṣo tó bá lọ́mọ méjì àbí mẹ́ta lábẹ́ tẹ̀ tí ń ná owó tó wọ bí 4,000 níjókòó ẹ̀kan ṣo 3,500 níjókòó ẹ̀kan ṣo ẹjọ́ ṣé tán bá jẹ tààrọ̀ wà wá tún pé kán wá nǹkan fi panu lọ́sàn-án ni ìwọ ìyá gan máa dà sí fírì ìdánwò alẹ́ ni nígbà tí wọ́n dẹ̀ ń tọ́ àwa táwa wà lọ́mọdé bàbá mi á máa jẹ́ kó yí ẹ wípé àjẹṣẹ́kù là á máa yọ tó o bá ti jẹun kó ṣẹ́kù sínú àbọ̀ báyìí o ì tí ì yò ó kò sẹ́ni gbọ́dọ̀ tọmọ bẹ́ẹ̀ láyé táwa bí bẹ́ẹ̀ pa á rìn òwò ọjà kì í ṣe bíi ti wèrè o nígbà tí ò bá ráṣọ bòdì mọ́ ni. níbo ni gbogbo àǹfààní tá à ń jẹ nígbà yẹn bo ló wà lásìkò yìí
tẹ́yìn bàbá yìí ò dé bá wa wá tẹ́ wá joyè bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ẹ̀yin ò fowó rà rẹsẹ̀ ẹ̀ fowó ra nǹkan kan kódà ẹ̀ fowó ra epo ṣùgbọ́n ẹni tó ń fowó rà ẹ wá kì wá mọ́lẹ̀ wá ń fún wa ẹ̀ ń fún wa bíi róbó ẹ̀ ń fún wa bíi róbó ẹ̀ ń fún wa ní bíi róbó gbogbo ayé dẹ̀ ń sọ fún yín pé ara ń nílùú ara ń kan gásà. Bàbá ẹ rò dáadáa ṣùgbọ́n kó má bàa dàbí ẹni pé bóyá kíní gbogbo ẹ̀yin mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kájọ farabalẹ̀ kájọ gbọ́ VN yìí dáadáa torí ẹni tó ṣe náà dìde sọ ní ó ní kí gbogbo wa jáde ká sọ̀rọ̀ lórí ẹ̀ ká jẹ́ kí gbogbo àwọn èèyàn gbọ́ kí gbogbo wa jọ kẹ́nu bò wọ́n torí ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ ẹnìkan níbi tọ́rọ̀ gbé dé yìí àfi kí gbogbo wa kẹ́nu bò wọ́n o kọ́lọ́run jẹ́ kí wọ́n gbọ́ èmi dẹ̀ mọ̀ wípé táwọn gan ò bá fẹ́ wàhálà nínú ayé wọn tí wọn ò fẹ́ ìdààmú ó di dandan kí wọ́n gbọ́ kọ́ má lọ kọ́ ọ́ bọ̀wé fún wa àwọn ò ní kẹ́ ẹ má ṣèpàdé yín gbogbo pàdé tẹ́ bá fẹ́ ṣe ohun tí ò bá ní fẹ́ fún àwa ọmọ Yorùbá àwa ò fẹ́ kò sí nǹkan tá a fẹ́ ju pé ká pín oníkálukú máa lọ́nà ohun tí àwa ọmọ Yorùbá tí gbogbo wa fẹ́ ni wípé ká pín oníkálukú máa lọ́nà a ò ṣe mọ́ kì í ṣọ̀ràn ọyàn nílé èèyàn fi ń ṣe nǹkan túláàsì kọ́ tí mo bá léegun bàbá mi máa jó lọ́la tí ò bá jó mọ́ kò sí jàǹbẹ́ o àtijọ́ ń ṣe bọ̀ lọ́jọ́ pípẹ́ àjọṣe wa ò dẹ̀ dọ́gba mọ́ nìyẹn oníkálukú dorúkọ fàdà ẹ̀ kí oníkálukú kó ṣe kíni kó jẹ́ orúkọ fàdà ẹ̀ ẹ máa gbọ́ o. Àyìndé ẹ kí ló tún lọ múnú ilé ó fẹ́ ṣe kí ni ó sọ̀rọ̀ náà ó sọ̀rọ̀ náà. Àní ṣàṣedànù. Àmín. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà mo kí gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi ẹ̀fùṣẹ́ agbára Ọlọ́run tá a béèrè fún Ọlọ́run á ṣe fún wa àdúrà wo gbà. Mi ìfẹ́ kí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kó pẹ́ jù torí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn tí wọ́n sọ fún mi mo gbọ́dọ̀ tètè sọ síta kí gbogbo ọmọ Yorùbá pátá kó gbọ́ torí bẹ́ẹ̀ni ẹ ṣe pè mí kò yẹ kí n lè sí níbi tó ti yẹ kí n dáhùn ṣùgbọ́n bẹ́ẹ̀ni ẹ ṣe pè mí tó sọ ọ̀rọ̀ yẹn fún mi tó dẹ̀ jẹ́ pé ẹni tó jẹ́ pé ó fetí léde tó dàbí mi ì mọ̀ bí mo ṣe lè pe Yorùbá yẹn jẹ́ pé kò sí nǹkan tó ń lọ tí wọn ò lè gbọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa pariwo bàbá wa Ọ̀jájá wọ́n jọ kí wọ́n àforí adé bẹ̀ wọ́n orúkọ ẹni yẹn tó dẹ̀ jẹ́ pé ó ń súnmọ́ wọn bí ìsọ̀rọ̀ tó ń lọ tẹ́ni ò mọ̀ òun ló sọ̀rọ̀ yẹn fún mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run a bẹ̀ yín ẹ bá wa ẹ jẹ́ kí wọ́n mọ̀ yìí pé etí ọba ń lé etí ọba lóko ènìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí bí wọ́n ṣe ń gbé oṣó là ń yọgbọ́ o mi ò ṣe mítìn fọmọ Yorùbá o mo ò ṣe mítìn kankan fún ẹni ọmọ Yorùbá kankan iṣẹ́ tí bàbá Tinubu gbé fún iṣẹ́ ara wọn náà jẹ́ ó ti ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìyá rẹ̀ mi tẹ́ẹ̀dẹ̀ jóbìnrin. Torí amalgamation 100 years ẹ̀yìn àlọ́dà wọn ni wọ́n fẹ́ ṣe o láti pé kí bàbá Tinubu kó lè bá máa ṣe ìjọba rẹ̀ fún ọdún mẹ́jọ rẹ̀ tó fẹ́ ṣe látẹ̀kọ́ wọn ṣẹ̀rú àwọn Fúlàní. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹgbẹ́ tí bàbá Ọbásanjọ́ wí wípé òun ò ṣe Oòduà Nàìjíríà lọ àwọn àgbààgbà ní ìmọ̀dí 90 years tí wọ́n dẹ̀ ń fi ògùn àwọn ọmọ kéékèèké tí wọ́n fi. Tí wọ́n fi ń tàfàlà mi ì ní bí mo ṣe gbọ́rọ̀ yẹn mi ì gbọ́dọ̀ máa tètè sọ síta ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá wa pa àwọn tí ń ṣe kínní kó jẹ́ kí wọ́n mọ̀ yìí pé amalgamation ni àwọn bá fẹ́ sáìn padà tó bá lè fi gbé lókè kò sí nígbà tí àwọn náà lọ bá ọba ló nílùú ẹ wo ibi tí wọ́n fẹ́ gbà yọ sí wa ẹ ṣé o
tí n bá tún lọ́rọ̀ mi máa sọ padà. Ẹ ṣé ó ẹ dàbọ̀. ṣeun ìyá wa, á dáa fún gbogbo wa, gbogbo wa lájọ máa délẹ̀ lè rí lágbára Ọlọ́run. Ọ̀rọ̀ tí mò ń sọ gangan òun rèé gbogbo ẹ̀yin èèyàn mi. Ẹ̀yin ọba yìí ẹ ti mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe wà yìí ọwọ́ tí yín tè kú dà, ṣùgbọ́n ẹ lè béèrè ikú tó pa bàbá yín. Àwa tí a wá dúró tá a jọmọ abẹ́ yín ẹ rẹ́dì láti kẹ́ ẹ máa ra wá bí róbó, kẹ́ ẹ máa fún wa bí aṣọ, ṣùgbọ́n àwa ò ní í gbà o. Níbi tọ́rọ̀ gbé ti dé yìí ojú ti là, anybody ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ìyẹn la ṣe ní ká fún yín ní àmọ̀ràn bàbá. Ọmọdé ni yín, wọ́n ní ọ̀dọ́ ni yín, fine, ọ̀dọ́ ni yín, kí ọ̀dọ́ má ṣe jágajàga o, torí àwa tá a jẹ́ àgbààgbà a mọ nǹkan tá à ń pàṣẹ, a mọ nǹkan tá à ń là kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí ọ̀dọ́ kí ó tó di pé àwọn ọ̀dọ́ tó kù náà máa wá dìde pé àjọ ayé wa lẹ fi ń tàfàlà yìí, ó sì dá báyìí. Ẹ jẹ́ kí gbogbo wa kájọ jókòó, kájọ sọ̀rọ̀, kájọ pera wa sí àjọ tó níròyìn bàbá. Á dáa fún gbogbo wa. A ti mọ̀ pé ẹ ti ń dàgbà lágbára Ọlọ́run, Ọlọ́run á túbọ̀ jẹ́ kẹ́ ẹ dògbó lágbára Olódùmarè. Òjòdé ojú òní tì yín, àwa sì ń bá yín sọ gẹ́gẹ́ bí ọmọ ní ìsìn, torí mò ń sọ tó bá jẹ́ ọmọ ọdún 10 la bá fi jọba níyì, ó ti di bàbá yìí yẹn. Kí bàbá má wàá ṣe jágajàga, kó má ṣe rádaràda, kó rántí wípé àwọn ọmọ tó wà lábẹ́ òun yìí ọmọ ni wọ́n. Bẹ́ẹ̀ ni ìyá wa, ẹ káalẹ́ mà o, ẹ kú ọjọ́ mẹ́ta o, ẹ rọra mà o. àbí o bọ́n bá tiẹ̀ ń fi gbogbo ogún wa tí wọ́n fi ń rìn dára rìn dín tó ń ṣe gbogbo ẹ̀ tó ń ṣe kínní, àwa ò bínú sí i, ṣùgbọ́n kí wọ́n má fi ìyà jẹ wá. ní iṣẹ́ àmọ́ nǹkan táyìn lè wá kiri báyìí, kọ́ má fi ìyà jẹ wá, òun là ń sọ. ok iná ti lọ ni, ok ètò ẹ̀dá ẹ̀dá náà lò ní ká tan ilé yìí náà. Kọ́ má fi ìyà jẹ wá, bá mi háì kínní iná yìí. Kọ́ má fi ìyà jẹ wá bọ́n ṣe wà yẹn ní ìsìn. Tẹ́ẹ̀ bá ti fi ìyà jẹ wá, gbogbo ohun ẹ bá ń ṣe nígbà ò bá yá kúkú mọ̀ pé kò sí nǹkan tó níbẹ̀rẹ̀ tí kì í lópin. Tí yín kọ́ làkọ́kọ́ o, àwọn ọba kan náà ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò burú tó yìí. Bẹ́ẹ̀ ṣe wá jẹ́ ọmọdé tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ yìí, ṣe ló yẹ kẹ́ ẹ hùwà tí orí gbogbo wa máa fi ṣí, tínú wa máa dùn, táwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn kan máa sọ̀rọ̀ yín dáadáa títí láéláé bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wá níṣe lẹ́yìn náà fẹ́ yọ pankẹ́rẹ́ ẹ̀yà nítorí owó, torí mi ò mọ nǹkan tẹ́ ń wá káàkiri ilẹ̀. Gbogbo tẹ́ ẹ ní láì kò sẹ́ni tó fẹ́ kú láyé yìí tó fẹ́ kówó dání lọ sọ́run. Ọlọ́run ti ṣe yín lóore, ẹ ti rí gbàlù, ẹ ti ráyé gbé, kílẹ̀ tún wá. Ẹ ṣeun ìyá wa Fúnmiláyọ̀ Adéníyì, ẹ̀ka ẹlẹ́mà, lágbára Ọlọ́run mi ní wá yín tí ojú òní tí ì máa ṣe. Mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi, Ọlọ́run á bá mi darapọ̀ mọ́ yín. Gbogbo yín pátá ẹ̀ ní nìkan ṣe ilé ayé yín, ní agbára Ọlọ́run Olódùmarè, ẹ̀ ní nìkan ṣe ilé ayé yín. Èmi ò mọ nǹkan tó kù tẹ́ tó ń wá. Tẹ́nìkan bá kú láyé wọn ò lè fi owó tàbí gbogbo ohun ọrọ̀ tó ní wọn ò lè símọ́ nínú kòtò. Ogun ayé máa báyé lọ ni. Gbogbo ohun tẹ́ ẹ bá jẹ láyé, fàájì tẹ́ ẹ ṣe láyé, òun lè ń bá lọ. Gbogbo ẹ̀ náà àti ẹ̀dùpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ìyàwó ìgbà àgbọ̀n oníkálukú máa gba tiẹ̀ náà ni. Ṣùgbọ́n ẹ má wàá torí pé ẹ fẹ́ tẹ́ ara yín lọ́rùn kẹ́ ẹ wá kó àwa ọmọ Yorùbá sínú ìṣòro. Torí gbogbo yín lẹ gbọ́, ẹ dẹ̀ mọ̀ túmọ̀ nǹkan tẹ́ ẹ fẹ́ lọ ṣe yìí. Ṣùgbọ́n nítorí pé owó tí gbogbo yín fẹ́, ohun tẹ́ ẹ fẹ́ jẹ ni ò jẹ́ kẹ́ ẹ gbọ́n. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Hello. Mọ́mí ẹ kálẹ́ mà. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ẹ pé ètò mà. Yes sir. Yes sir. Ẹ akóso lè yìn. Yes sir. Ẹ dẹ̀ kọ̀rọ̀ lu àmì wá yín tì lọ́jọ́ Àmì Ọlọ́run àṣẹ o. Ṣé rí ẹni ọba, àwọn èyí tó máa ń tún sọ pé ẹni ọba gbó pé Tinubu lọ́ máa fún ìlú ìfún wa. Onítọ̀hún a jẹ́ pé ọpọlọ rẹ̀ kò lè dáná ara ẹ̀ rò nìyẹn. Onítọ̀hún yìí ò lè dáná ara ẹ̀ rò.
kẹ́rí gbogbo ọgbọ́n tó ń dá sí táwọn ọba yẹn ń dá àti Tinubu àtàwọn Afẹ́nifẹ́re gbogbo ọgbọ́n tó ń dá pátápátá sì lóye wa. Àwọn Afẹ́nifẹ́re náà ti lọ bá Ọọ̀ni nílé, wọ́n ti lọ sí mítìn ìpàdé, wọ́n ti fi gbagba, wọ́n ti fi kọ̀ọ̀rọ̀. Ọba Ọọ̀ni ọ̀fífẹ́ náà òun náà káàkiri gbogbo àwọn pálásì ọba ń sìn. Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Àwọn amọ bó ṣe ń lọ. Ó ń káàkiri àárín pálásì àwọn ọba káàkiri sìn. Mo rí bọ́ lọ sí ọ̀dọ̀ ọba àwọn kí ló kọ Ọmọlúkà lánàá ọkà sí ọkà àkókò náà tó bẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ọbẹ̀ lánàá náà ìmọ̀ nǹkan tó ń wá kiri. So ṣe rí owó tí Rẹ̀mí Tinubu tó gbé lọ fún wọn ní Ilé Ifẹ̀ yẹn wọ́n fi owó yẹn wọ́n kàn fi kọ́ èrè tán mọ síbẹ̀ yẹn lọ́rùn. Èrè wo? $1 billion tán náà Rẹ̀mí fún wọn. Wọ́n fi owó yẹn wọ́n kàn fi kọ́ èrè yẹn lọ́rùn ní èrè tán náà mọ síbẹ̀ yẹn. Irọ́ ni o. Bàbá ńlá rọ. Àwọn owó tán gbé fún wọn tán pín nìyẹn. Tó di yẹn ṣùgbọ́n tí wọ́n bá fi kọ́ nǹkan kan lọ́rùn bẹ́ẹ̀ yẹn wọ́n ti mọ̀ pé ọkà àwọn tètè máa fó àṣírí àwọn atú. So wọ́n fi owó yẹn kọ́ èrè yẹn lọ́rùn ní ọ̀tọ̀ níbi tó wù yẹn ń lọ. So ẹnẹ́bírí Ọ̀jájá tó ń káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn ọba yẹn sìn táwọn Afẹ́nifẹ́re ń lọ ń bá nílé. Mítìn gbangba tẹ́rí náà ṣe nínú pálásì Ọọ̀ni òrùlé àwọn Afẹ́nifẹ́re rẹ̀. Lẹ́yìn yẹn ó tó ní kọ̀kọ̀ mítìn ìpàdé lẹ́yìn ìpàdé. Ní àwọn ara wọn lẹ̀ ni láti jẹ́ pé tó bá di ọjọ́ tí wọ́n fẹ́ lọ sáyìn ní Èkó tán fẹ́ wá fẹ́ sáyìn òde wọn yẹn. Ẹ̀dẹ̀ máa wo nǹkan tó máa padà ṣẹlẹ̀ sí wọn. A mọ̀ yí pé àwọn ọba kan bẹ lọ́yẹ́ kí wọ́n dúró tán bẹ́ẹ̀ ni. Mọ̀ yí pé tán bá lọ síbẹ̀ lọ́jọ́ yẹn tán bá gbowó fún wọn kán gbà àwọn oníkọ̀ọ̀bà kankan mọ́ gbowó tán bá gbowó fún wọn. Bẹ́ẹ̀ ni owó gbogbo wa ni. Owó olúwa náà sì ní ara owó abẹ́jí ni. Owó tó yẹ kán jẹ́ káwa fi jẹun káyó. Kódà àbọ̀jẹ́ yín mídíà yìí náà bá pè náà bá wo bref yín mọ́mí ẹ gbowó lọ́wọ́ ẹ máa gbọ́ ṣé nígbà ayé election yìí ẹ má rẹ̀ bá ṣe rẹ̀ mọ́ ibẹ̀ yìí nídìí owó ni tẹ́ bá gbowó kí ló kàn yín pẹ̀lú kẹ́ lọ kàmpé. Ìfẹ́ ilẹ̀ Yorùbá ni. ẹ̀yin àwọn kan bẹ tọ́ ẹgbẹ́ náà máa fowó lọ́wọ́ nígbà yẹn náà ni wọ́n á kàmpé fún àtúnwọ̀n kí ni ẹ̀gbowó yẹn fún ẹgbàá náà ṣebí ẹ̀yin lẹ mọ tó wà nù yín nígbà bá ti gbowó náà àwọn ọ̀gá lè jáde wá ta fún àpò wọn yín pé à ń fẹ́ iṣẹ́ kí lẹ gbé fún mi ibi tí wọn máa yí ìsìn yẹn náà iṣẹ́ kílẹ̀ fún mi tẹ́ni pé owó kílẹ̀ fún mi kílẹ̀ fẹ́ kí owó yẹn ṣe tẹ́fi fún mi wọn lè já ẹ̀ mọ̀ kó owó bẹ́ẹ̀ wọ́n jáde láti wọn kò ń dẹjọ́ owó bẹ́ẹ̀ ò kí ń dẹjọ́. wọ́n á ti gbówó fún yàn tẹ́ pé yàn dẹ́mọ̀ yìí pé yàn ò ní ṣiṣẹ́ ẹ gbà ẹ ti mọ̀ pé ẹ nídìí láti ẹ gbówó yẹn ẹ̀yin lẹ oníkùn lọ́mọ́ka ni tó gbogbo àwọn ọba yẹn àwọn lóde wọn ni afẹ́wò nǹkan tó fẹ́ ti ní next month ní ọ̀dìsẹ́ wọn ni àwọn òbí náà fẹ́ bá ọ̀lẹ́ ayé wọn já kò sí ilé ayé tàwa náà fẹ́ bá ilé ayé ti wọn àtàwọn ọmọ wọn àrọ́mọdọ́mọ wọn ni ilé ayé wọn náà fẹ́ lọ bẹ́ẹ̀ tán bá ṣe dáadáa ọmọ wọn ní àbárí ńlẹ̀ kò sí wàhálà. lágbára Ọlọ́run àwa la máa bá borí wọn lágbára Ọlọ́run àmì àṣẹ. wọ́n mọ̀ wípé àwọn ọmọ tó fojú di àwọn tó fojú di wọ́n ní gidi èèyàn máa fojú ré náà ló máa ń gún yẹn lọ àwọn àgbààgbà yẹn ó ti pẹ́ lọ́dún ṣe. ọmọ tí èèyàn fojú di ló ń gbé yẹn lọ. ẹ máa fi tóbọ̀. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣeun ẹ ṣeun. ẹ ló yá wa. Yes ma. Ẹ ṣé ma. Ẹ káalẹ́ o, a kí yín o. Ẹ wo bí abára wa báyìí o. Àwa ọmọ Yorùbá kú ìdárò ara wa o. Kódà ó lẹ́tí kẹ́ o. A ti fa wèrè lọ́yàn o. Nígbà tó ní ká má bu ọba, àwa ò bu ọba fẹ́ sábà congratulation fún olórí tuntun. Olórí tuntun. Ẹgbẹ́ òyìnbó tán fẹ́. Wọ́n ti fẹ́ gbogbo wa tán nílẹ̀ dúdú, ilẹ̀ aláwọ̀ dúdú. Wọ́n ti fẹ́ gbogbo obìnrin ilẹ̀ aláwọ̀ dúdú tán wọ́n wá tún wá ọkọ̀ mọ̀nà ọkọ̀ bẹ̀rẹ̀. Ó tún di ìlú òyìn. Ìyàwó náà dẹ̀ ti bọ́ta, ó ní òun ẹ̀fẹ̀ kìíní kan ọ̀fọ̀ Ọ̀jájá kingdom. Ló bá tán o. Congratulations yo. Olórí aládé gbogbo àrólé odò àwọn bá ń kí ọ ẹ kú oríire tòyìnbó ọmọ tuntun lẹ́ẹ̀sẹ̀ ìròyìn méjì látọ̀dọ̀ òyìnbó ẹ kú oríire ẹ kú ṣẹ́sà
àfihàn o ká àsọ̀rọ̀ o àrùgbò kábíyèsí o. ìní apẹ́ lábẹ́ yín o olórí àpọ̀ láàfin o ìní abẹ́ yín ò ní kú ẹ kú iṣẹ́ olúwa ṣagbára dọ̀tun àwọn alálẹ̀ náà wọ́n á dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ibi táwọn aṣíwájú yín ò dé rí ẹ ti débẹ̀ bẹ́ẹ̀ni ẹ mú ẹ tún fò fẹ̀rẹ̀ ẹ tún lọ bá wa móyìnbó wáyé wọ́n ṣe ń gbé gbogbo ẹ̀yìn ọba ìlọ́wọ́lẹ̀ fóònù wọ́n ń bọ̀rọ̀ ká ní. ló bá dọjọ́ iwájú olùkọ́ náà sọ pé òun fẹ́ gbọ́ sórí àpèrè àbí ẹ ṣe ìtàn tó dáa ní gbogbo yín bẹ́ẹ̀ni ìtàn ò ní tán lẹ̀. àdúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí ọkọ̀ òyìnbó kábíyèsí o. ọba Ọ̀jájá kábíyèsí Ọlọ́run. Ọ̀jájá àti bí ọ̀tẹ̀ jọlẹ̀ kò sà. ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ìṣá tó dáa? ṣó dáa àwọn eléyìí ọba kí ọ ṣó dáa sà? ṣé bẹ́ẹ̀ ṣe ìṣe báwọn tó síwájú ṣe lẹ ṣe ń ṣe? ọba Ọ̀jájá Ògúnwùsì kábíyèsí ọba kí ọ adépẹ́ lórí bàtà pẹ́lẹ́sẹ̀ ìkẹrẹ́ aṣòfin ni kíní apẹ́ lábẹ́ òfin ní abẹ́ yóò ní kú kábíyèsí ṣé bẹ́ẹ̀ ṣe ìṣe ìṣòdà àṣà? àmọ̀ pé bàbá wa lẹ jẹ́ ṣùgbọ́n bí wọ́n ṣe wọ́n àwọn òrìṣà tẹ̀ ń ṣe lọ́dọọdún àtàwọn irúnmọlẹ̀ kan wà láàfin ṣé nǹkan tó ní kẹ́ máa fojú ọmọ Yorùbá rí lẹ̀ ń fojú wa rí ẹ wá lo tíríkì èyí sọ pé torí pé ẹ̀fẹ́ kọ́ dájú sọ yẹ wá ní kọ́ sí méjì lọ́sọ́dọ̀ Ẹlẹ́gùṣí ẹni tí pé kọ́ lọ́dọ̀ Ẹlẹ́gùṣí ṣe ti lọ sí kòmí ẹnu ó sì lára yín Ọ̀nìfẹ̀ ẹnu ó sì lára yín ṣé ẹ̀jọ̀ ẹ̀ṣánú àwọn ọmọ Yorùbá ẹ̀jọ̀ ẹ̀wọ̀ ṣe fún wa ilẹ̀ wọlé tẹ̀ wọlé tí wọ́n ní nílẹ̀ tètè ní gbogbo ilé ayé lẹ ti fi kọ́ shopping mall ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ káwọn ìyàwó ní èdè ṣàánú mẹ̀kúnnù ọba aládé gbogbo kábíyèsí ọkọ dúdú ọkọ funfun ọkọ bọ̀rọ̀ kìíní bàbá àbẹ́jì bí màmá àbẹ́jì dẹni ẹ ṣàánú wa àwọn olórí apẹ́lẹ́ àbí ọ̀ní ọ̀fíìsì má tún lọ sáyìn ẹ má jẹ́ káwọn ọba má tún lọ sáyìn Ọ̀nífẹ̀ àwọn òní kan táwọn ọba tẹ̀ lọ báyà ní kan bá wọn sọ o. ẹ̀yin gangan ìwé òṣì. oh my God. ẹ lọ tún sáyìn ní wa lẹ́ẹ̀kan sí kẹ́ tún sáyìn àwọn ọmọ Yorùbá tẹ̀ tí wọ́n tó kọ ẹrú ẹ lẹ́ẹ̀kejì. ẹ wò tán. ẹ fún ẹ nílò oorun sùn tó ọmọ lọ sí yín. àwọn arúmọlẹ̀ tó wà nínú àti yẹn gan wọ́n máa nà yín lẹ́gbàá lójoojúmọ́ ni kí ló dé tẹ́ ẹ̀ ṣe lè ṣàánú ṣé bá àlejò ọba lé lórí ṣé ọba Fúlàní ni yín ni ṣé bàbá Yorùbá ni yín ọ̀rọ̀ yóò tiẹ̀ lè sọ̀rọ̀ lójú wọ́n ti ṣe é débi pé ṣẹlẹ̀ ń tọ̀bálẹ̀ fáwọn gómìnà ẹ̀ẹ́dáyé yín báyìí ni bàbá wa ẹ̀ẹ́dáyé yín adégbò òdúró lórí wọn adé òye yín mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé àtijọ́ wọn lẹ́lẹ́yẹ ní adé òye gbogbo ẹ̀yin ọba yìí mọ́ àti pẹ́sidẹ̀ntì yìí wá sọ́mọ̀ gbogbo yín pẹ́kẹ́ máa wọ ẹgbẹ́ lọ sáyìn àwọn akúnyẹ̀ lọ́sọ́dọ̀ àwọn òyìnbó pé ẹ̀ẹ́fẹ́ ká lọ ti fọwọ́ sí tẹ́ ẹ bá pẹ́ lọ ẹ̀yin ọba yẹn ẹ̀ ní pé padà àwọn alálẹ̀ máa pàdé yín lọ́nà àlọ́ ìtòbí náà máa yí wọ̀ ní àṣẹ Olódùmarè ẹ̀ẹ́lẹ̀ tàá tó pọ̀ ẹrú mọ́ àgbà afẹ́ jáde afẹ́ kọjá afẹ́ lọ ẹ jẹ́ kí pírẹsidẹ̀ntì Nàìjíríà máa ṣe pírẹsidẹ̀ntì Nàìjíríà lọ kó dúró síbẹ̀ á pè é kò ní láti tẹ̀lé wa ṣùgbọ́n pé ẹ tún máa lọ kórí jọ ẹ máa lọ sáyìn tẹ́ ẹ bá ti wá gba owó tẹ́ ẹ bá fi ọmọ Yorùbá tẹ́ ẹ tún tà fẹ́ ṣe Abíọ́lá tó pa Abíọ́lá dànù ṣé ẹ rò pé ọ̀rọ̀ gbọ́dọ̀ fọ ikọ̀ láré ayọ́wọ́ pàtẹ́gbowó ìní Abíọ́lá ìfọ̀ àlàyé ẹ̀ sí ìkù tẹ́ ẹ bá ṣe yọ tó lọ ṣe yọgbọ́n o tẹ́ ẹ bá rẹ̀ bẹ́ẹ̀ máa lọ bẹ̀ ànímọ́ tẹ́ ẹ ṣe ṣé ẹ gbọ́dọ̀ ṣe gbègbè láti rí ṣe é tú. Ọ̀nífẹ̀ tẹ́ ẹ bá tún tẹ́ ẹ ṣe ń tojú mọ́ lé ẹ̀rọ lúrù kiri tẹ́ ẹ lọ sí pàtí tẹ́ ẹ ju bọ́ kiri adé yín ìdí yín kọ̀ọ̀kan yóò ta yín dì. ọmọ tí kò bá fẹ́ ṣe bẹ́ẹ̀ di Ọ̀nífẹ̀ náà máa fi ṣe MC Olúọmọ chairman. ọmọ tí kò bá fẹ́ ṣe wedding Ọ̀nífẹ̀ náà máa tó máa tó fọ́ọ̀nù fún náà máa fi ṣe MC. ó ti tú wa àwọn bá ṣe débi tá a dé yìí. fúnra yín bí tiẹ̀ fúnra yín lọ́wọ́ ẹ̀rọ máa juwọ́ kiri títí di Ṣéhù Ṣàgàrí a ti gbà fọlọ́run o ṣẹlẹ̀ ìlú lórí aládé a ti gbà fọlọ́run. ẹ bá rẹ̀ tún máa lọ sáyìn wá sí ìpín kan tẹ́ fẹ́ lọ sáyìn wá síbì kan ẹ wò ó ẹ̀yin ọba yẹn kò sí tó kàn wá ẹ̀mí ìkọ̀kọ̀ ẹ fúyẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀yin ọba tí Fúlàní pàdé lọ́nà tó yìnbọn fún iṣẹ́ ẹkú dànù ẹ rí iṣẹ́ tẹ́kọ̀ òpè yín mọ́ àṣẹ ti pọ̀ lẹ́nu yín tẹ́ ẹ bá lọ ìdí mọ́tò máa lọ̀ mọ́lẹ̀ nínú yín ìdáwọ́ lọ́lẹ̀ bàbá àjọ ń dín lórí wa owó tẹ́ fẹ́ gbà yẹn ẹgbà tẹ́ fẹ́ lọ fowó òkú yín ni wọ́n ti yín náà máa fowó yẹn rà tí ẹ bá lọ sáyìn wọ ẹ̀yìn ọba ìṣẹ́jú tẹ́ lọ sáyìn wọ́n tẹ́ fẹ́ fọwọ́ tó kọ orílẹ̀ kejì
kábíyèsí. Tọ́mọ̀ bàbá tọ́mọ̀ àbújọ ìyàwó bá ba tiwa jẹ́ ní sábà bù wọ́n. Ẹ lọ, mo fẹ́ pàṣẹ bù, àdúródè, Ọ̀jájá tẹ́jú ọpẹ́ lórí kókó pẹ́lẹ́bẹ́. Ẹ má lọ tọ́ ọmọ òwe ọ̀ràn o. Ẹ má lọ ta ọmọ Yorùbá. Ẹ má ṣàwá tó kó ẹrú mọ́. Àṣẹrú. Ẹ máa tọ́yàwó lọ sí kọ́ńtà kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ni. Ẹ 20. Tẹ́ ẹ bá ti fẹ́ ẹ tún fẹ́ China. Ọlọ́run ló bá yín ṣe. Gbogbo ogun wa tẹ́ ẹ̀ ń kó tẹ́ ẹ̀ fi ń kọ́lé tẹ́ ẹ̀ fi ń ralẹ̀ kiri. Ẹ má wọ̀rì. Eré orí burúkú. Eré àdánwò tẹ́ gbé kọ́. Ẹ má wọ̀rì. Ẹ má lọ sáyìn o. Ẹ má ti wọ́n tẹ́ gbogbo àyín lọ́balọ́ba. Àbàtẹ́ kúkú òjijì. Kò sí má dàrí kan bàbá òṣìṣẹ́ fún yín. A máa gbé ìpè fún yín ni. Àwọn ọmọdé wọ́n sì máa gbé ìsìn yín tó máa nì. Ó máa nì yín nílùú bàrà ni. Táwa bí yín rẹ̀ lọ tẹ́wọ́ bọ̀ kẹ́ máa sáyìn. Ọ̀jájá ọba ẹ̀sọ́ ẹni ìtàn ògúnwùsì àbí kí ló jẹ́. Máa lọ sáyìn o. Má kó àwọn ọba lọ́kọ́nà tọ́wọ́ bọ̀ wé o. Sáyìn tẹ́ ẹ bá sáyìn tẹ́ ẹ bá pẹ́ lọ ẹ̀ ní pẹ́ padà tẹ́ ẹ bá gbowó ẹ̀yin kan lè máa gbóná wọ̀. Ẹ lọ́dà gbogbo mẹ̀kúnnù tẹ́ ẹ gbogbo Yorùbá tẹ́ ẹ fi yà jẹ tẹ́ ẹ gbogbo wa ẹ ti jẹ gùn tìyà fà yín jà ẹ máa fẹ́ tó lọ́dẹ̀. Ẹ ṣeun ìyá wa. Kí ẹ tiẹ̀ wá rí kò tiẹ̀ wá sí ìtó dùn mí. Kò sí nǹkan tó ń dùn mí jù nú ọ̀rọ̀ ìjú wípé Ìyárẹ̀mí Tinubu obìnrin ni yín o. Obìnrin ẹlẹ́ran ara dẹ̀ ni yín. Tẹ́ ẹ bímọ tẹ́ ẹ mọ bó ṣe rí lára. Ẹ̀yin dẹ̀ ń dúró ẹ dẹ̀ ń gbẹ́ kòtò ìbàjẹ́ lẹ̀ fáwọn ọmọ ọlọ́mọ. Ẹ̀ ń gbẹ́ kòtò ikú lẹ̀ fún àwọn ọmọ ọlọ́mọ torí ọ̀pọ̀lọpọ̀ ló ní mi ò lè sọ iye èèyàn tó ń kú lójúmọ́. Ikú ìrònú, ikú ebi, gbogbo ẹ̀dá tí ò yẹ ọ̀pọ̀lọpọ̀ tí ò yẹ kó ní hypertension ti wà hypertensive lórí ìrònú. Báwo ni mo ṣe fẹ́ ṣiṣẹ́ dàbí ọ̀lẹ. Ẹ lè fi owó kan ra ọjà báyìí. Tẹ́ ẹ bá máa fi ta ọjà yẹn tán, owó yẹn ò lè pé mọ́. Àfi tẹ́ ẹ bá jẹun bẹ̀. Báwo lẹ lè ṣe fẹ́ ṣe tẹ́ ẹ ní jẹun? Láyé àtijọ́ tẹ́ ẹ bá lọ jẹ ẹ̀kan ṣoṣo báyìí, ẹ máa dájọ́, ẹ máa rówó kó jọ sílé, ẹ máa rówó ṣe gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe. Tọ́jà dẹ̀ máa mú tí ò bá wọ́n jù. Nígbà tọ́jà bá ti wọ́n jù, ẹjọ́ ṣó fẹ́ yá. Tẹ́ ẹ bá dẹ̀ máa wá jàjà tà tán gbẹ̀ bá ti ná tẹ́ ẹ bá ti ṣe ṣògbó bẹ̀, ẹ máa tún máa wá owó mi, ẹ máa fi yìí sọ yìí, ẹ máa sọ yìí mọ́ yìí, ẹ máa sọ yìí mọ́ yìí ni. Mi ò lè sọ iye èèyàn tó ń pè mí lójúmọ́. Ọlọ́run ọba ń gbọ́. Mi ò lè sọ tán. Lọ́kùnrin, lóbìnrin. Ẹjọ́ ṣé mi gan ò ní tèmi tí mò ń gbọ́ lára. Nígbà tó jẹ́ inú Nàìjíríà yìí náà ni gbogbo wa sì jọ wà. Tá àti ìkúrò ń bẹ̀. Ẹjọ́ ṣóyè tó kára àwò ṣé kò kára ẹdẹ. Gbogbo wa ló jọ kan. Bóyá pàṣẹ nípa à ń gbójú sínú kámẹ́rà bóyá rò pé bóyá à ń gbowó YouTube àbá ń gbowó Facebook ni. Owó tèmi gan inú owó tó yẹ kí n fi jẹun lálẹ́ mo ní kọ́ mọ́ fi bá mi ra káàdì. Pé mo ṣàfẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mi ò gbọ́dọ̀ gbọ́rú ọ̀rọ̀ báyìí ká má tiẹ̀ dúró ká má tiẹ̀ sọ kankan lórí. Torí iná tó jọ ń jó gbogbo wa lábẹ́ aṣọ ni. Torí táwọn kinní ìbá tún lọ tí wọ́n bá la kọwọ́ bọ̀wé yìí. Níbo la fẹ́ gbọ́rọ̀ ayé wa gbà? Wọ́n lẹ́ni téèyàn lè mọ Ọlọ́run ló ń fà fún àwọn òní fàyìn fọ́lọ́run fúnra wa la máa bẹ̀rẹ̀ sí ṣèdájọ́ yín la ṣe tètè ń pè yín ṣàkíyèsí. Ọ̀jájá ẹ̀yin ló lórí gbogbo ọba. Ẹ pé gbogbo àwọn ọba tó kù ẹ má kọwọ́ bọ̀wé o. Bí Ìyárẹ̀mí Tinubu bá ti wá tó wá bá yín tó gbowó rọ̀gùrọ̀gù wá fún ọ ní rọ̀gùrọ̀gù owó ìyáálé owó gidi òun lẹ ti tẹ́wọ́ gbà lórí àwọn ọmọ Yorùbá. Tẹ́ ẹ̀ bá wá fẹ́ kí gbogbo nǹkan ìkó bọ́ síbi tẹ́yìn gan ò fẹ́ kẹ́ ẹ wá jókòó kalẹ̀ kẹ́ ẹ máa dára yín lẹ́bi ẹ ṣe tán kẹ́ ẹ tó rò àbẹ ẹ rò kẹ́ ẹ tó ṣe kẹ́ ẹ má jẹ́ kó dìgbà tẹ́ ẹ bá ṣe tán kẹ́ ẹ ṣe máa wá kábàámọ̀ torí àbámọ̀ kì í ṣíwájú ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ló ń wà. Lágbára Ọlọ́run gbogbo wa ò ní kábàámọ̀ ayé wa. Gbogbo yín lẹ bímọ o. Ebi ò pa yín lóòótọ́ ìyà ò jẹ yín ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá tá à ń la ìṣòro yìí kọjá àwọn nǹkan tójú wa ń rí. Ẹ má lọ kọwọ́ bọ̀wé ìyá kìlọ̀ fún yín tó o. Ẹ má dògún abẹ́lé lẹ̀ o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀yin Afẹ́nifẹ́ bí tẹ́ ìpera yín lẹ́nu Afẹ́nifẹ́ rẹ̀ ẹ̀yin àgbà àyálẹ̀ Yorùbá. Ẹ̀yin àgbà òfò ẹ̀yin àgbà òṣì tẹ́ ẹ dúró tẹ́ ẹ láti tẹ́ ẹ bá bayé àwọn ọ̀ràn yín jẹ́ gbogbo àwọn ọmọ yín pátá tẹ́ ẹ bá bayé wọn jẹ́ pátá ẹ wò bó ti nǹkan ẹ lówó tó ẹ máa tẹran jẹgbẹ yín lẹ. Agbára Olódùmarè ní àṣẹ Ẹlẹ́dàá gbogbo àwa tẹ́ ń fi ìyà jẹ lórí ọmọdé lórí àgbàlagbà tẹ́ ń fi ìyà jẹ nílẹ̀ Yorùbá tọ́pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ tẹ́ ìjẹ́ kó báláǹsì
gbogbo yín máa tọrọ jẹ gbẹ̀yìn ayé yín ní bó ti ń kẹ́ lówó tó tẹ́ ẹ̀ bá lọ jáwọ́ ń bẹ̀ ṣé ẹ mọ̀ wípé gbogbo ẹni tọ́lọ́run ò lè mú ọlọ́run ò ní dáa àwọn kan ti ṣe ju ti yín lọ rí orí wíṣíà ni wọ́n wà ní ìsìn tí wọ́n ti ń jayé oúnjẹ alẹ́ ò bá tààrọ̀ ohun tán bá gbé fún wọn ni wọ́n máa rí jẹ bí wọ́n ṣe ń fò kiri bí ẹyẹ tẹ́lẹ̀ wọn ò lè fò kiri bí ẹyẹ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run kò ṣòro fọlọ́run láti dẹ́yìn náà jókòó tẹ́ bá rẹ́dì láti pẹ́ fẹ́ bayé wa jẹ́ àwa máa sọ fún ọlọ́run táwa fẹ́ ọlọ́run elédùnmarè á dẹ̀ ṣe fún wa nítorí ọmọdé ní àṣẹ lẹ́nu àgbà ní àṣẹ lẹ́nu ọkùnrin àti obìnrin gbogbo alájọ ní àṣẹ lẹ́nu kí ló dé tẹ́ fẹ́ bayé wa jẹ́ gbogbo ó dẹ̀ ti nǹkan ẹ ṣe tó láyé yìí bó ti nǹkan ẹ ṣe tó láyé yìí ẹ kò sí nǹkan tẹ́ ẹ máa ṣe láyé yìí ahéré ló máa rẹ́yìn olókun àwa la máa borí yín bẹ́ẹ̀ ni àwa la máa borí yín ẹ lọ ṣe nọ́mà gbogbo ẹ̀yin bàbá yìí ẹ̀yin ọba mọ̀ pé àwọn ọba kan wà tí wọ́n stand wẹ́wẹ́ pé sẹ́wọ́ nìyẹn ìran àwọn òjìyà mọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kó wá sínú ìyà yìí ẹ rò dáadáa kẹ́ ẹ tó ṣe o kẹ́ ẹ bá sọ wípé ẹ fẹ́ tún fìyà jẹ wẹ́ fẹ́ lọ sign the amalgamation míì gbogbo yín máa ṣe lẹ́yìn ẹ máa ṣẹ̀sìn kẹ́yìn ayé yín ni bó ṣe máa rí nìyẹn nítorí ìdí èyí òjò ti dé ẹ fẹ́ tètè round up nǹkan tí mò ń sọ yìí lágbára ọlọ́jọ́ òní ti wà èmi náà ni olólùfẹ́ yín títí dìgbà míì tá a máa ríra kí ni òní wá yín tì tẹ́yìn lóòní wá mi tì ojú òní ti gbogbo wa èmi náà ni olólùfẹ́ tí mò ń fẹ́ yín fẹ́re kẹ́yìn náà fẹ́ mi fáyọ̀ ire ayọ̀ ìdìbò tó ń tán ní ilé gbogbo wa títí dìgbà míì tá a máa ríra ire o ó dìgbà kan náà o.